بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الأمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo àwa mùsùlùmí ní gbogbo àgbáyé níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Mo kí wa kú ọdún àbájáde ààwẹ̀ àti ọdún èyí tí a ṣe tí ṣe ọdún ìtúnu ààwẹ̀ ti ọdún 2025. Àbẹ̀lẹ̀ ọba àdìkẹ́ọlá kó ṣe ọdún náà. Àwọn bàbá ọmọ sọ pé kọ́dún náà kọ́ ya abo, ìtumọ̀ ẹni pé ká tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, kó tún bímọ ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tún wá ní ẹ̀yìn rẹ̀. Ní èdè kúkúrú, mo fẹ́ pe àkíyèsí sí àwọn ìyapẹ́ ẹnu èyí tí ó kún sórí social media, èyí tí ó ń kálukú ń gbé kiri, èyí tí a fi ń dá ọ̀tẹ̀ sílẹ̀, èyí tó yẹ pé a fi fira wa lẹ́mìí balẹ̀, ìtọ́jẹ́ yìí pé a fi ń gbógun sí ara wa. Mo kí gbogbo wa o, mo sì fẹ́ kí a gbọ́ àkíyèsí mi yìí. Láti láéláé ni àwọn onímọ̀ ni wọ́n ti máa ń yapẹ́ ẹnu. Àwọn tí ṣẹ̀ríà sì pín sọ́tọ̀ọ̀tọ̀, ó pín sọ́tọ̀ọ̀tọ̀ o. A ní tá à ń pè ní athawabit la máa ń pè ní ma ulima min ad-din bid-darura, ẹnì kọ́kọ́ gbọ́dọ̀ tàǹpà rẹ̀. Ntàmà yìí pé wákàtí márùn ni o, gbogbo tó jẹ́ mọ́ akhlaqiyati ni o, gbogbo tó jẹ́ mọ́ thawabitu yẹ ẹnìkan kan gbọdọ̀ ta ẹnìkan bá ti fọwọ́ kàn òun gángan tí kò ní Islam. Ṣùgbọ́n tó jẹ́ mọ́ àwọn mutagayyirat ni àwọn masáìlì tó jẹ́ yìí pé ìjìhàdátù wọnú rẹ̀, ìjìhàdátù wọnú ẹ̀ fún àgbọ́yé kálukú tàbájọ gbọ́yé. Àwọn tó bá jẹ́ mutaghayyiratu a ní bùkátà sí ká máa búra wa, ká ṣàlàyé fúnra wa ni. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ níṣẹ́ tí a ṣe ọdún yìí, ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó pọ̀. Láti láíláí ni masala ikhtilaful matali' ló ti wà tí wọ́n ti yapa ẹnu sí nínú ṣẹ̀ríà àti ọ̀nà ọba. Ikhtilaful matali' hadithu tó sì gbajúmọ̀ bẹ́ẹ̀ ni hadithu Kurayb, èyí Imam Muslim tí ó gbé jáde nínú sahihu rẹ̀. Hadithu Kurayb láàrin Kurayb, Muawiya àti Ibn Abbas radiyallahu anhum ajma'in. Gbogbo àwọn hadithi jẹ́ ká mọ̀ láwọn àfáà ti yapa ẹnu láti láíláí sí ní tàn pé ní ikhtilaful matali'. Ikhtilaful matali' ni pé ǹjẹ́ ń tẹ́nìkan bá rọ́ṣù bí kan, ṣe rírọ́ṣù bí kan yẹ sọ́sọ ìlú kejì dọ̀ràn àyàn kó náà gbààwẹ̀ pẹ̀lú rírí oṣù rẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́nìkan bá ní òun rí oṣù ìtúnu àwẹ̀, sọ́sọ ìlú kejì kódà kó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ di nǹkan tí òun lọ sọ pé òun fi sínú. Hadithu Kurayb gbogbo wa la mọ̀, ó wà ní Sahih Muslim, kí Ọlọ́run bá dákun kó ṣàánú wa. Ikhtilafu yẹn ti wà látàrí àwọn sàhábà radiyallahu anhum ajma'in, tí ó sì jẹ́ nǹkan tí kálukú fi nítorí mú. Fákọ̀tí ní táwọn àfáwọn onímọ̀ tí wọ́n sọ pé èwo ló wà afdalu jù, èwo ló dáa jù. Nítorí ìdí èyí orí yẹn ni wọ́n wà. Nítorí wá jẹ́ kó ti wà tí pé ẹ dápẹ́ ẹ má jẹ́ aṣọ yìí pé tẹ́nìkan bá wá lọ sọ yìí pé nítorí rí mú ní ìyẹn ni ó wà di tá a máa búra wálé lórí tá a ní gbádùn sí ma. Ẹ dákun tó yẹ kárán ọkọ̀ o. Abẹ́ gbogbo wa nítorí tọ́lọ́run mọ̀ ń rọ̀ wá ní gbogbo àwọn tí ó jẹ́ yí pé orí nǹkan kan tí a sá máa rán tá a máa rán látún máa wà, ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo wa la mọ̀ yí pé tí iná bá ń jò, pàápàá jùlọ tí iná bá ń jò lọ́nà méjì, tá a bá lágbára láti pa iná náà, wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma, tá a bá lágbára láti pa iná náà, kagbin kálọ̀ kápá fa aslihu baynahuma, kápá nánà. Tá a bá ti wá rí bí agbára wọ̀ pa láti paná méjèèjì, ẹ dákun ẹ jẹ́ àjìnà síná yẹn náà ni. Ẹ má jẹ́ káwọ̀ tún máa bu epo sí má. Ẹ jẹ́ ká sọ náà yẹn di pé fún ara wọn náà ni kí àná méjèèjì ò kú. Kọ́mọ̀jẹ̀ páwa náà látún máa sọ pé kíní ká bá kẹ́ni ká bá láàmà hó, tá a sì máa búra wa lórí ẹ̀ tó ń kálukú wá jẹ pé ìṣègà látùtà wá níláyé ìsìn orí ilé ńlá wà wá.
ẹ dákun torí t'Ọlọ́run abẹ̀yìn gbogbo ẹ̀yin àfáà wa gbogbo ẹ̀yin muftuna wa tí ẹ̀ ń kọ́ wa lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀yin bàbá ẹ dákun torí t'Ọlọ́run ẹ dákun ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kí ó sinmi ẹ dákun ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run lẹ́yìn ẹ̀ náà ni pé ó kálukú ló nígbìyànjú tó gbà ń gbàwẹ̀ lónìí ń ṣinu lọ́la mo gbàwẹ̀ lónìí ọ̀túnla ní ṣinu kò tó nǹkan tó yẹ kí á da gbogbo àárín àwa mùsùlùmí rú nítorí ẹ̀ ẹ dákun torí t'Ọlọ́run bẹ́ẹ̀ ni mo rọ bàbá wa mufti diyaru ilẹ̀ gbogbo Yorùbá èmi wọn náà ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látàlẹ́ àná ní gbogbo olùdá sọ̀rọ̀ a tún ti sọ̀rọ̀ láàárọ̀ yìí mo rọ̀ yẹn ẹ dákun torí t'Ọlọ́run gbogbo àwọn nǹkan tó lè máa kó wàhálà tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ níyìn gbogbo ọ̀rọ̀ tó bá lè máa kó wàhálà sáwùjọ ẹ dákun ẹ máa bá ní ọ̀rọ̀ má gbogbo tàwátà jọ máa yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá lẹ jẹ́ fún wa Ọlọ́run ti gbé yín sípò àgbà ipò ọlá ipò ìmà tó lágbára ẹ dákun ẹ máa ro ti àwọn ọmọ yín tẹ́ bá ti fẹ́ máa sọ̀rọ̀ síta gbogbo tí ó dá wàhálà sílẹ̀ fáwọn ọmọ yín bàbá wa mufti ilẹ̀ Yorùbá Sheikh Daud Imran Malasan bàbá lẹ jẹ́ fún wa o ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbogbo ẹ ní ẹ máa bá gbogbo tí ó máa pẹ̀tù sí marja'i àlẹ́jẹ́ tá a máa padà sọ́dọ̀ yìí o báwa ká bá tiẹ̀ ṣe kíní ẹ̀yin lọ́yẹ wọ́n máa sọ fún yín pé kẹ́ ẹ máa sọ fún yín pé ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ yẹ ẹ dákun torí t'Ọlọ́run aṣáájú lẹ jẹ́ fún wa ipò tẹ́ ẹ wà ipò tí gbogbo wa ní wàláwù fún yín lórí ẹ̀ ni amòfin Ọlọ́run bá bẹ̀ yín mo rò pé a ti sọ̀rọ̀ gan lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí jẹ́ brọ́dàsì mi tí kíní ìfẹ́ dùn tẹ́ ti gbarata lọ́nà tó pọ̀ ẹ dákun gbogbo bíkíbi tá a bá wà lágbàáyé ẹ dákun mọ́rọ́ gbogbo wa o ẹ dákun ẹ jẹ́ apanẹ́ ẹ̀ ní ẹ má jẹ́ àtún dáná kun ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn bàbá mi méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta mo ti gbàṣẹ lọ́dọ̀ wọn asọ́làtàn ànáfsí èmi náà mo ń sọ mo wá tún sọ lẹ́nu àwọn bàbá wa àgbà Sheikh Daud Al-Amini mo ti pa mí láṣẹ pé kí n sọ kí n sì gbé sí gbogbo àgbáyé mo ti gbàṣẹ lọ́dọ̀ bàbá wa àgbà Sheikh Mudirin fún gbogbo Ọ̀ṣun state pátápátá wọ́n pa mí láṣẹ pé kí n gbé sí gbogbo àgbáyé mo ti sọ sí bàbá wa bàbá mi wàzírù ilẹ̀ Yorùbá wọ́n sọ yìí pé kí n gbé sí gbogbo àgbáyé yìí pé gbogbo wa pátápátá kò dùn mọ́ wa nú ó sì wù wá ká máa ní wiham àti wufaq àti ntọ́jẹ́mọ́ ìtìláf kọ́ máa wà láàrin gbogbo wa láàrin gbogbo mùsùlùmí a máa yapa ẹnu títí táfi kó láyé ni o yapa wala yazaluna mukhtalifina illa man rahima rabbuka walidhalika khalaqahum kọ́lọ́ ọba dákun kọ́ gbà lẹ́sìn o ẹ dákun ẹ jẹ́ kó tó bá yẹ kí gbogbo nǹkan láti apá kejì kí gbogbo nǹkan ọmọ wáyé má kọ́lọ́ kó ṣàánú wa kọ́ gbà lẹ́sìn fún wa o kó ṣàánú wa o kọ́ bá nípa gbogbo náà wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn olùmọ̀ gbogbo àyè àfa wa gbogbo àwọn ọmọ akéwìn náà kọ́lọ́ bá nípa náà wassalamu alaykum.